Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Gbogbo nǹkan ni mùsùlùmí máa fi ń kẹ́kọ̀ọ́. So láìpẹ́ yìí, ẹnìkan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media ó lọ sí tafsiri Baba Mufti Ìlọrin. Ọ̀rọ̀ náà generate ọ̀pọ̀lọpọ̀ argument tí mo sì rí pé ẹni tó bá ní hamasa diniya, ẹni tó bá ní ìtara ẹ̀sìn, èyàn ó rí ẹ̀kọ́ kan àbí kejì, èyàn ó rí kọ́ńbẹ̀. Onílàákàyè, gbogbo alamọ ẹni tó ń pè ní Hindu bintu Ataba, òun ló lọ commission wahshi kan, abọ́kùnrin kan láti pa òǹkù Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀yin jàmáà wa, Hindu bintu Ataba yìí padà gba Islam. Ẹni tó wá commission láti pa òǹkù Ànábì sallallahu alaihi wasallam, ẹlẹ́ni òun ó tẹ̀lé àwọn ará Tọ́ìfù wá sí Madina láti gba Islam lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni ó gba Islam lóòótọ́. Àmọ́ tóun ti bẹ́ẹ̀, Ànábì sallallahu alaihi wasallam react pẹ̀lú wípé arju an tughayyiba wajhaka anni. Ànábì ní mi ìfẹ́ rí ọ kó lọ́dọ̀ mi, Islam rẹ ó ti gbà ó. Ọlọ́run sì ti forí gbogbo ohun tó ṣẹlẹ̀ jiyàn, àmọ́ lọ́kàn tèmi damage tó perpetrate sínú ọkàn wa, ọgbẹ́ tó dá sínú ọkàn wa pẹ̀lú pé pa òǹkù mi kò lè kúrò ńbẹ̀. Halil hamasatu fi ghairi mahalliha. Ṣé ìtara yìí pé èèyàn ṣaburú fún mi, àbó ṣaburú fẹ́ni tí mo gbà fún, àbó ṣaburú fún àfáà mi, àbó ṣaburú fún bàbá mi, abẹ́ni tó jẹ́ abiyì lọ́dọ̀ tèmi kéèyàn yẹ̀yẹ́, kéèyàn dráàgì rẹ̀. Hal hadhihi alhamasatu fi ghairi mahalliha. Ṣérú ìtara yìí ṣé kò lẹ́tọ̀ọ́ ni? Bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ọ́. Ẹ máa gbọ́ Ọlọ́run sọ ní Al-Qur'an, wa jaza'u sayyi'atin sayyi'atun mithluha. Al-Imamu As-Sa'di táwọn kan máa ń pè ní Sa'di, ìgbà wọn ka àyà náà, Ọlọ́run ní aburú tèèyàn bá ṣe o, ẹ ṣe aburú padà fóun náà. Ó wá ní faman 'afa wa aslaha fa ajruhu 'ala Allah. Ẹni tó bá ṣàmójúkú ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Innahu la yuhibbu adh-dhalimin. Ọlọ́run ò fẹ́ràn alábòsí. Al-Imamu Sa'di ìgbà tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí, ó ní maratibul 'uqubat, ipe ipò kí yóò gbẹ̀san lára èèyàn mẹ́ta ni. Ó lálákọ̀ọ́kọ́ ni adlun, ẹlẹ́ẹ̀kejì ni fadlun, ẹlẹ́ẹ̀kẹta ni zulmun. Al-adlu ni pé irun tó ṣe fún mi ní kí n ṣe fún ọ, ìyìn sì ṣàforíjìn fún ọ, ìyìn sì gba ẹ̀tọ́ mi lára rẹ. So ẹni tó bá lóun fẹ́ gbẹ̀tọ́ lára anybody, a kàn lè gbà á lámọ̀ràn ni pé ẹni tó bá tóbi òun náà ni wọ́n máa ń da ìdọ̀tí sí lára. Ẹni tó bá tóbi òun náà lẹ́nìkan tí ò jẹ́ nǹkan kan, àbáwọn àwọn tí ò tọrọ òye òun náà ni wọ́n máa ń bú. Àmọ́ adlun pé mo fẹ́ gba ìdájọ́ mi lára rẹ̀, àbí mo fẹ́ gba ẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ̀, àbí mo fẹ́ punish rẹ̀. Kódà ní tó yẹ ká gbọ́yé ń bẹ̀, wọ́n máa ń sọ pé al-qada'u 'ala ash-sharri yastaqdi istisal ash-sharr. Al-qada'u 'ala ash-sharri yastaqdi istisal ash-sharr. Téèyàn bá fẹ́ pa aburú tí ò ní gbérí mọ́, ó ní ìdí kéèyàn ó pa aburú yẹn from the root. Torí pé nígbà míì àwọn onímọ̀ wọ́n ní wọ́n lọ bí Ibn Taymiyyah radiyallahu anhu wípé ìgbà wo ló tọ́ fún yàn báyìí láti ṣaburú padà fẹ́ni tí ń ṣaburú fún yàn. Ó ní nígbà tó bá mọ̀ pé tó bá fi ilẹ̀ yóò tún padà ṣaburú yẹn náà fẹ́lòmíì. Ẹ̀yin jàmáà wa, so halil hamasatu fi ghairi mahalliha, alhamasatu fi mahalliha as-sahih. So adlun, ẹni tó ṣaburú fún mi kí n ṣaburú fún. Fadlun, ẹni tó ṣaburú fún mi kí n ṣàforíjìn fún. Ẹlẹ́kẹta wá ní zulmun, ẹni tí ò ṣaburú fún mi, àbẹ́ni tó ṣaburú kan fún mi kémi ó ṣe ọ̀pọ̀lọpọ̀ kí n ṣe fún. Ẹ máa gbọ́ mi, ibi mo fẹ́ lò ń bẹ, ẹ̀yin jàmáà wa, fún gbogbo ẹni tí ń bínú. Èmi rí i pé tọ́rọ̀ yìí bá ń gùn jù báyìí lọ, ẹni tí ò yẹ kó ní attention ni ó kàn máa catch attention àwọn èèyàn necessarily. Gbogbo yín lẹ mọ̀ hadithi, ẹni Abubakar radiyallahu anhu ó jókòó lọ́dọ̀ Ànábì ńjọ́ kan, ẹnìkan náà wà ń bẹ, ẹni yẹn wá ń bú Abubakar bí kí ẹ máa sọ pé ọmọ yẹ̀yẹ́ ní tó ṣe yìí tí ó sì ṣe dá báyìí. Ànábì wà ń bẹ sallallahu alaihi wasallam, Ànábì ò sọ̀rọ̀, Abubakar náà ń gbọ́ kò sọ̀rọ̀. Ìgbà tó yá lára ta Abubakar ló padà fèsì díẹ̀ nínú tẹ́nì yẹn sọ padà fún. Ẹ̀yin jàmáà wa, ó fèsì sí díẹ̀ nínú tẹ́nì yẹn sọ padà fún. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì bá dìde,
Abubakar tẹ̀lé ànábì pé kí ló tó wá dìde gbà mo fèsì ṣe bó rí gbà tóun náà bú mi ní ànábì sallallahu alaihi wasallam sọ pé nígbà tó fèsì yẹn màláíkà ní bọ́ fèsì fún tọ̀hún ìsìn ṣàdúrà fún ọ àmọ́ nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní dẹ́ni yẹn lóhùn tó ti fẹ́ mọ́ fún látẹ́ńṣán ẹni fahadara shaitan àṣetọ́nù ti dé jòkó lẹ́yìn so gbẹ̀mí ti rí pá ṣetọ́nù ti dé lèmi ànábì sallallahu alaihi wasallam ní mi ìfilé jòkó ti àṣetọ́nù nírú jòkó lẹ̀ náà ẹ̀rí èmi ṣàṣíyá máa ń rí wípé ẹni tó wáyé pé dáàbù rẹ̀ àbí déédánù tiẹ̀ ojú ọ̀nà tiẹ̀ òun ni èébú èpè èèyàn ní quality tí ó sell ni èèyàn ní in tí ó fi ṣayé láǹfààní ni ló lè fa èébú adúrú tó pọ̀ nílẹ̀ láwùjọ wa adúrú tó pọ̀ lára wa mùsùlùmí tá ṣàtúnṣe rẹ̀ ẹ̀rù ọlọ́run tá a sì ń sọ yìí recently ẹnìkan send a clip kan sí mi so tóun náà ti padà ṣe àǹtírọ́ọ̀fù wípé torí kò sí bọ́rọ̀ ṣe lè burú tó àbí kò sí bọ́rọ̀ ṣe lè dáa tó yìí máa wá sínú ọkàn èèyàn an-nafsul lawwama èèyàn náà máa ń padà ń jòkó pé àwọn ọ̀rọ̀ tí mo sọ yóò dáa o àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí burú o ó lè pẹ́ ó lè jìnnà bọ̀ gbogbo ẹni tó sọ àìdá ni ó padà mọ̀ pé tóun sọ yóò dáa gbogbo ẹni tó sọ àìdá ni ó padà mọ̀ pé tóun sọ yóò dáa ẹ̀yin jàmáà wa so olúwa ní faman afa ẹni tó bá ṣàmójúkò wa aslaha tó sì ṣàtúnṣe fa ajruhu ala Allah so téèyàn bá mú adlu déédé téèyàn bá mú fadlu déédé ẹ̀yin jàmáà wa wọ́n sì máa ń sọ wípé ẹ lè sọ fún yàn bí ó ṣe react sábò sí tẹ́nìkan ṣe fún pé no ẹ ṣe wá ṣàforíjì fún no ọlọ́run o Islam èyí wọ́n ṣe òfin ẹ̀rí fadlu lélẹ́yìí ohun ọlá lè yí ohun téèyàn bá gbìyànjú àti ṣe ó mọ̀mọ̀ dá lọ́pọ̀lọpọ̀ o ẹ̀rí ó mọ̀mọ̀ dá lọ́pọ̀lọpọ̀ o torí mi máa ń sọ wípé alẹ́ ni tó bá dá ẹni tó bá ga ẹni tó bá bí igi ni tó ní èso lára àwọn èèyàn mọ̀ wá lẹ òkúta mọ́ torí pé wọ́n fẹ́ ká èso látara ẹ̀ abẹ́lẹ́ òun kó dákun kó ṣe àlékún ìmọ̀nà fún wa kó tún àwùjọ wa kó tún ṣe jù báyìí lọ.